tó di pé mi lọ wẹgbẹ́ awo ẹrù pé mi mọ nǹkan tí wọ́n ń ṣe ni nígbà tí mo ka bíbélì mi tí mo ka sọ́tún tí mo ka sósì. gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ fẹ́ mọ òtítọ́ tẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ àwọn àfáà olè yẹn ẹ lọ ra àlùkùránì ní Yorùbá. now igi burúkú tí ò bá ti léso á fún lépè ẹ gba èpè gidi gan. gbogbo ẹni ọmọ mùsùlùmí gbogbo bí tẹ́ bá ti pàdé ọba Solomon láyé ẹ blọọkì ẹ gbé ṣépè ní. tó bá jẹ́ pé lóòótọ́ níjọba ọ̀run wà mi ò lè wọ ọbẹ̀ torí ìlànà tí mo tẹ̀lé kò bá tọ́lọ́run mu. gbogbo bí tẹ́ bá ti rí ms bàbá ẹ blọọkì ẹ gbé ṣépè ní. ìyà elérò bẹ fún wọn nítorí pé wọ́n ti purọ́ ẹ̀yin àfáà ẹ máa jìyà nínú iná. ọlọ́fẹ̀sì ms bàbá ò pípí ara ẹ̀ dáadáa. tó bá ń kírun lọ́wọ́ báyìí tẹ̀sùnbọ̀ ọmọ já ní ọwọ́ ẹni ìrun á já sí méjì mẹ́ lórí sẹ́ẹ̀lì ọ̀pọ̀ yín ya olórí burúkú ni. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. bàbá àtàkùn ti Jésù àti ọba Solomoni mà ti jáde lórí dìbẹ́ẹ̀tì tí ms bàbá àtàwọn mùsùlùmí kan ṣe nínú èyí tí ọba Solomoni ti jẹ́ ẹni tó darí ètò náà níbi tí ọba Solomoni ti fohùn ṣakin wípé ọ̀nà tí àwọn mùsùlùmí gbà ṣe ètò ọ̀hún ó dàbí ẹni pé wọ́n janlẹ̀ nínú ọ̀rọ̀ náà ọba Solomoni ti wá sọ nídìí ẹ̀ wípé òun kì í ṣe onígbàgbọ́ bẹ́ẹ̀ ni òun kì í sì ṣe mùsùlùmí ó wá sọ ìdí tóun ò fi ṣe ìgbàgbọ́ mọ́ àtìdí tóun ò fi ṣe mùsùlùmí mọ́ ó ní ohun tó jẹ́ kó ń di apadà sẹ́yìn nínú ìgbàgbọ́ ṣíṣe àti jíjẹ́ mùsùlùmí òun náà ni wípé òun ti mọ̀ wípé ìlànà tóun ń tẹ̀lé wípé òun ò lè dé ìjọba ọ̀run òun tó wáyé ṣe pé lóòótọ́ ni ìjọba ọ̀run wà ó ní ìlànà tó ń tẹ̀lé yìí òun ò lè dé ìjọba ọ̀run ó nípa bẹ́ẹ̀ lòun ṣe wá wẹgbẹ́ awo ó lóun wẹgbẹ́ awo kó ń lè bá lówó láyé nítorí pé kò sí ti ń jẹ́ ìjọba ọ̀run àti pẹ̀lú pé òun ò lè jẹ̀yà kankan níjọba ọ̀run ọwọ́ àfàsìkò yìí sọ fáwọn èèyàn wípé ayé yìí lòun ti fẹ́ ní owó lòun ti fẹ́ lọ́rọ̀ o ó ní kò sí nǹkan tó kàn pẹ̀lú ìjọba ọ̀run ṣùgbọ́n òun di ẹni tó wọ ẹgbẹ́ àti ẹni tí ó wọ ẹgbẹ́ awo kóun lè bá lówó láyé ni o nítorí pé ayé tó bá ti dáa òun ò nílò ọ̀run mọ́ wípé gbogbo ẹni tó wá jẹ́ ní generation tòní òun fi dá wọn lójú pé kò sí ti ń jẹ́ ìjọba ọ̀run o ó wá sọ wípé bá a bá rí mùsùlùmí kan èyí tí ó ṣe ẹlẹ́hàá tàbí tó daṣọ bojú tó ní tọ̀hún ò bá wá ní owó ó ní kó ní tọ̀hún gbà pé kò sí ti ń jẹ́ ànábì tàbí Jésù Kristi ó ní ìṣẹ̀ṣe náà ló wà o ṣùgbọ́n àwọn mùsùlùmí kan ni wọ́n jáde wípé ọba Solomoni sojú ṣàjú nínú ìdájọ́ rẹ̀ nínú ìfagagbága èyí tí ms bàbá àtàwọn tó kù rẹ̀ jọ ṣe òun náà ló ti sọ wípé ìdájọ́ èyí tí ọba Solomoni ṣe ó ní kò tọ̀nà wípé kò sì tọ́ nípa bẹ́ẹ̀ òun náà ni àwọn mùsùlùmí yìí wá sọ wípé ibikíbi tọ́ba Solomoni bá wà ó ní kí wọ́n fìyà jẹ ni o kí wọ́n sì ṣe bí ọ̀sẹ̀ ṣe é sojú tẹ́ ò bá gbàgbé nínú ọ̀rọ̀ tí ọba Solomoni sọ níbẹ̀ ló ti sọ wípé òun mọ̀ pé èrò iná lòun o wípé ó tẹ́ ń lọ́rùn kóun lọ jóná ní ọ̀run ju kóun wá wà láyé kóun má lówó lọ ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tí àwọn mùsùlùmí sọ sí ọ̀rọ̀ sì pọ̀ ńbẹ̀ tí ọba Solomoni sọ sí ó sì sọ pé òun ṣe wẹgbẹ́ awo bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá takú ti Jésù náà sọ̀rọ̀ nípa bí àwọn kan ṣe ń sọ pé ọba Solomoni sojú ṣáájú ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ tọ̀ ọba jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́jú lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹjá ṣí àkíní ọ̀hún ẹjá pín dé gbogbo ibi tó yẹ kó wà lórí platform gbogbo àti lórí social media ẹjá ṣí àkíní ọ̀hún ẹjá tẹ subscribe button síbẹ̀ ẹ má gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹjá máa bẹ́jù ọ̀hún bọ̀. kó tó di pé mi lọ wẹgbẹ́ awo ẹrù pé mi mọ nǹkan tí wọ́n ń ṣe ni nígbà tí mo ka bíbélì mi tí mo ka sọ́tún tí mo ka sósì tó bá jẹ́ pé lóòótọ́ níjọba ọ̀run wà mi ò lè wọ ọbẹ̀ torí ìlànà tí mo tẹ̀lé kò bá tọ́lọ́run mu òun ló fà tí mo fi lọ wọ ẹgbẹ́ awo kí lè gẹ̀ẹ́tì owó nínú ayé mo ti mọ̀ pé èrò inú iná ni mí ìgbà tí mo ka Kùránì sọ́tún tí mo ka sósì tí mo rí pé ìlànà tá ń tẹ̀lé kò bá tinú bíbélì mu kò bá Kùránì mu kò bá tọ́lọ́run mu instead of kíkú jìyà kú tó bíbélì sọ fẹ́ mi pé kémi máa jìyà kú sẹ́ẹ̀ pé máa lọ wọ ìjọba ọ̀run ìlànà tí bàbá mi dẹ̀ ń tẹ̀lé kò bá tọ́lọ́run mu ó bá bẹ́tà kíkú lọ jẹ ìgbádùn nínú ayé kí máa wọnú iná nǹkan tó gbé mi dèrò ilé awo nìyẹn ẹ̀yin tèmi you don't know who is king so wọn ò bí yín kú kò sẹ́ni tó gbàgbọ́ tó mi ní Nàìjíríà ìgbà tí mo back kìrìsìtẹ́nì up wọn ò bí ẹ kú níbo ni fẹ́ gbé gbà nínú bíbélì ṣùgbọ́n tí bá bẹ̀rẹ̀ sí pọ́ ẹran léwé lọ
èmi fúnra mi ló máa jìyà máa jẹ ọmọ máa jẹ bàbá ìyá mi gbàdúrà kú ni àdúrà ló pa ìyá mi ìgbàgbọ́ òfò ló pa ìyá mi dànù. ẹ̀yin generation ọba Solomoni ẹ sọ fún àwọn ọmọ yín wípé irọ́ náà ń kọ́ wọn ní ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí ẹ ò ní kí wọ́n máa lọ síbẹ̀ bọ̀ kò sí nǹkan tó ń jẹ́ ìjọba ọ̀run kankan má jẹ́ kó ń fìyà jẹ pa ẹ̀yin ọmọ tẹ́ máa wó fìlà orí búbetí tí irun yín máa jẹrà tẹ̀rù wípé ẹ jìyà fún Jésù ń gbádùn kú ni o Jésù mọ̀ yín o Jésù rán yín kí irun yín jìpẹ́ ta kí irun yín gíràn o ẹ sí orí yín sílẹ̀ kátẹ́gùn fẹ́ sórí yín o ẹ soge o ẹ múnú ara yín dùn o má yẹ kó sọ yín di arúgbó ọ̀sán gangan o ẹ̀yin ẹlẹ́hà Ọlọ́run kọ́ ló sọ fún yín pé kẹ́ há ara yín o ìlànà àti ìṣe àṣà ìbílẹ̀ Sáúdí ni o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé wẹ́ lọ ṣiṣẹ́ o má jẹ́ kó há yín sílé o go and work má jẹ́ kó sọ yín di atọ̀rọ̀bárà o ẹlẹ́hà kan pè mí that is 2 weeks ago hello sir ẹlẹ́hà ni mí ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ bá lè fi sóore fún mi tẹ́ bá lè fi àrà máa pa èmi ló há ẹni ṣé èmi ló daṣọ bò ẹ lórí kí ni tèmi pẹ̀lú ìgbésí ayé ẹ mo rán ẹ kó daṣọ borí ni mo rán ẹ kó hára ẹni ẹni tó há ẹ kò lówó fún ẹni ẹ jẹ́ kó rí yín pé ojú ti là òtítọ́ ni mo wá bá yín sọ a ò gba oúnjẹ lẹ́nu yín ẹ bá àwọn ènìyàn yín sòtítọ́ ọ̀rọ̀ ẹ ti lè purọ́ jù ẹ̀sìn tó parọ́ jù láyé mùsùlùmí ni lẹ́yìn yẹn ló kan kìrìsìtẹ́nì lẹ́yìn yẹn ló wá kan oníṣẹ̀ṣe bọ̀ kò easy fún oníṣẹ̀ṣe láti tètè purọ́ yes kò easy because ó mọ̀ pé nǹkan tó ń gbé dání ẹ lè pa wọ́n but àwọn oníṣẹ̀ṣe náà ń parọ́ ẹ jẹ́ kí n tọ̀ mi lè wá kú. now lórí ọ̀rọ̀ yìí gbogbo wa la wo debate tó ṣẹlẹ̀ ní ìjẹta ń bẹ̀ ó ti di ìjẹta báyìí mo sọ̀rọ̀ yìí ṣáájú wípé number 1 kọ́gbẹ́ni yìí mú kúrò lẹ́nu pé Christian ló ń sponsor wọn ó mú mẹ́nu number 2 ẹ má ṣe pé ni mo sọ fún wọn number 3 àkókò olè tó tí wọ́n fi máa gbé aláwo wá àbóníṣègùn ẹ jẹ́ kí kọ́kọ́ ṣe tiwọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ debate lórí gbólóhùn kan tí ìyàwó ànábì àbí ìyàwó àlàní lédì yẹn ń jẹ́ tó jù ú lẹ̀ ká fọmọdé ká mọ̀ fọmọdé a dẹ̀ farọ́ títí ọ̀gbẹ́ni tó ń lé ẹnu yìí ó dẹ̀ kó tí àyà kùránì méjì kò dẹ̀ rántí àyà ó rántí kùránì méjì kò rántí fáàsì ẹ̀ ó mọ̀ pé súra kìíní kan báyìí but àyà ètò yẹ kó fi pé 3 ó fi pé 4 ṣé yẹn lọ fèsì àwọn ms bàbá tó ọlọ fèsì ms bàbá ó pìpì ara ẹ̀ dáadáa at the end ẹ wá ń dà sórí ọba Solomon sọ́n ló pè yín ni ṣe bẹ́ẹ̀ yẹn lẹ lọ́ba ẹ fẹ́ sọ fún wa pé Christian lọ́ba Solomon àbí ó ṣáìdì wọn ó wà bias irọ́ ni ọba tí yín jẹ́ èpè ni ọ̀pá yín sẹ́rí ibi ẹ dé dúró lónìí àìgbọràn yín orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bàbá wífọ́ mẹ́ni á gbọ́ ànábì yín tó ti mọ tó dì sínú àlùkùránì ó ní ẹ má lọ bá wọn o ẹ má bú ẹ̀sìn wọn o kán má bàa padà bú ẹ̀sìn yín kán má bàa dùn yín ṣé etí yín di ni ṣé ẹ gbọ́ràn ni ṣé olórí burúkú lọ́pọ̀lọpọ̀ yín ni tó bá jẹ́ pé ẹ tẹ̀lé aṣáájú yín jẹ́ ń sọ fún ẹ ajágbe mọ́gẹ̀fẹ̀rí 60 ló ti ń tampa pẹ̀lú Christian àtẹlẹ́bọ àjàlá kí lorúkọ Adébọ̀wálé
bíi 70 náà ti ń tàpá pẹ̀lú Christian náà ti ń búlì wa tá a dákẹ́ orí yín tó burú gbà yẹn ẹ dìde ẹ sọ̀rọ̀ ẹ sọ pé wọ́n fẹ́ dájẹ́ sílẹ̀ o wọ́n fẹ́ dájẹ́ sílẹ̀ o wá sí kọ́mẹ̀ntì mi wá sọ̀rọ̀ lọ́wọ́ tá a wà yìí àjọ tán pátápátá ni bẹ́ẹ̀ mo sọ fún yín sà ẹ rò pé bẹ́ẹ̀ ṣe lọ jólè ya Ọ̀ṣun ní Kwara ni kí ni tẹ́ ẹ bò má bí aṣọ ẹ yé darí àwọn ọmọ ọlọ́mọ sígbó ẹ yé bọjọ́ ọ̀la àwọn ọmọ jẹ́ ẹ jẹ́ àmọ́ tẹ́ ẹ gbé dání bẹ́ẹ̀ bá lọ báyìí ilé àlọ́ báyìí ilé àlọ́ báyìí ẹni wọ́n ń tú Kùránì rádaràda ṣé wọn kọ́ rádaràda sínú Kùránì ni bẹ́ẹ̀ ọmọdé bá sunmí kíní àfẹ̀wékéwé bò ó kí lẹ̀ ń bá káàkiri ẹ wá lọ tọwọ́ bòkú lójú Adépọ̀jù ó celebrate 30 years Adégúnwà ó wà ń bẹ̀ ọdún 3-4 sẹ́yìn tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lélẹ́yìí àdẹ̀bùyín àbọ̀ ẹ̀sìn yìí o àmọ́ nǹkan tẹ́ ń sọ àti nǹkan tẹ́ ń gbé wá ṣé irọ́ kọ́ làwọn eléyìí òótọ́ ni ẹ fìdí ẹ̀ múlẹ̀ ó tán ni wàhálà dé sí lẹ́yìn tí mánu ìjábọ̀ tán ẹ jẹ́ á gbọ́ nǹkan tó sọ fún gbogbo èèyàn káwá wò bí ẹ̀sìn ni eléyìí àbẹ́sìn kọ́ ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ ẹ jẹ́ á. ìdájọ́ rẹ̀ nínú ìyà àtayé tí ó jẹ ni kí wọ́n pa. kí n ti ìsẹ̀yìn lẹ lẹ̀sìn ni ọlọ́run ọba ló lẹ́sìn ó sì fi rà nàbí ànábì rẹ̀ sọ wípé ẹ tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kí wọ́n pa á. tẹ́lẹ̀ òmíye bá tún dìklẹ́ àjọ kan ní ẹjọ́ báyìí lábẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ̀mọ̀dọ́ yálà tí sultan tó sọ ni o àbílẹ̀ tí sultan sọ kan kí n tó sọ ni pé ó dìklẹ́ ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwọn mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé ká pa á. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn mo kí gbogbo ojú gbogbo ọkàn pé happy new month ní orúkọ ti Jésù Kristi Násárẹ́tì oṣù yìí oṣù ògo ló máa jẹ́ fún ìwọ àtẹbí àti ará àti ọmọ gbogbo ẹni tó fẹ́ ire Jerusalem ẹ ó ṣe rere àwọn tó wá ìṣubú Jerusalem rẹ ọ̀run ó bì wọ́n ṣubú bó ṣe máa rí nìyẹn Jesus mighty name ṣẹ́rí àṣẹ̀ṣẹ̀ ń dé ojú ọ̀gbagadè ọ̀rọ̀ bọ̀ láti ọjọ́ yìí gbogbo ọ̀rọ̀ tí n bá gbé wá mo máa ń debunk gbogbo àwọn irọ́ yín tẹ́ ẹ bá pa now but àkókò yìí ti tó tẹ́sẹ̀sẹ̀ wá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ jẹ́ mú nǹkan ná ẹ jẹ́ mú nǹkan ná kójú bá a lè ràn ẹ jẹ́ mú nǹkan ẹ jẹ́ mú nǹkan. ẹ lè mọ̀ pé nǹkan ò ṣe mí bàbá ńlá kú bàbá yín ni nǹkan ṣe bẹ́ẹ̀ mo sọ fún yín ṣe rí gbogbo ètò ẹ ti ṣe kọjá ẹ̀yin tẹ́ ń wá sí comment section mi gbogbo èébú èpè tẹ́ ti ṣe kọjá mo bùn yín nìyẹn any moment from now ètò wọn ti bàbá ńlá kú bàbá ẹ̀dá ṣá wá sí comment section mi wá sọ̀rọ̀ rádaràda níbẹ̀ màá gbé orúkọ ẹ màá lọ sórí profile màá píntì fọ́tò ẹ màá wá bẹ́ẹ̀ náà tán bí owó màá tọrọ èpè màá tọrọ àṣẹ fún yín fámìlì ẹ gan á gbọ́ wọn á pè ẹ pé kí sọ ya wèrè ìwọ gan á gbọ́ tó bá ń kírun lọ́wọ́ báyìí tẹ̀sùnbọ̀ ọmọ já ní ọwọ́ ẹni ìrun á dá sí méjì mẹ́ lórí sẹ́ẹ̀lì ọ̀pọ̀ yín ya olórí burúkú ni a ní àwọn mùsùlùmí tó jẹ́ wípé kádàrá láò àyànmọ́ ló gbé wọn débi pé wọ́n bára wọn nínú mùsùlùmí wọ́n dẹ̀ gbà fọlọ́run wọ́n kéwú débi pé kán mọ̀ túmọ̀ tí ẹ má bínú ohun tá a mú yẹn ni bóyá tí wọ́n mọ tí Kùránì sọ àbí àti ti sọ ní táwọn àáfàá sọ fún wọn ni wọ́n ń tẹ̀lé wọ́n á dẹ̀ lè sọ pé wọ́n fẹ́ kúrò nílànà yẹn báyìí àwa ń sọ fún yín ní tá à ń bí yín ni pé ní tí àwọn èèyàn ń kà jáde sí bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣépè ẹ̀ ń bú èbú ẹ mọ̀ wípé ẹ̀yin nìkan kọ́ ni tómi tọ́yọ̀ sí lẹ́nu ṣéta làgbà ẹ̀ fi lẹ̀ bẹ́ẹ̀ máa fi hàn ẹ́ pé Jésù gan ṣépè sọ́gi ọ̀pọ̀tọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ náà igi burúkú tí ò bá ti léso á fún lépè ẹ gba èpè gidi gan wá sí comment section mi èmi ti rẹ́dì yín báyìí sọ pé mi ni mo ní page kìí ṣe tiẹ̀ tó bá gbọ̀n kankan tó fẹ́ ṣe lọ ṣe fídíò tiẹ̀ kó send ẹ̀ sí TikTok àbórí Facebook àbórí page but o wá sí page mi o wá sí rádaràda kan wàá mọ̀ pé ọba àyàn lé
wàá mọ̀ pé o bá yàn lé orí tá a fi ṣèwé kò tí ì kúrò níbẹ̀. ẹ jẹ́ á gbọ́ nǹkan tó sọ fún gbogbo èèyàn ká wá wò bí ẹ̀sìn ní eléyìí àbẹ́sìn kọ́. ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ. ẹ jẹ́ á gbọ́. gbogbo ẹni ọmọ mùsùlùmí gbogbo bí tẹ bá ti pàdé ọba Solomon láyé ẹ blọọkì ẹ gbé ṣépè ní. gbogbo bí tẹ bá ti rí ms bàbá ẹ blọọkì ẹ gbé ṣépè ní. ṣó ti yé gbogbo ẹni bá tẹ̀lé ms bàbá ẹ bá ṣe nínú consequence yẹ o. mo dẹ̀ sọ gbangba níta gbangba níjì òní ni mo ti sọ ọba táwa ń sin anígbàgbọ́ náà àgbépamọ́ ms bàbá ò ní ka ọdún kan tí ó fi dẹni táyé ò ní gbúrò mọ́. pépé ti rí àwọn àfáà tí wọ́n jẹ́ olóògùn tí wọ́n máa ń kó oògùn káàkiri lọ́dọ̀ yín. ẹlẹ́sìn ni yín o ọ̀pọ̀lọpọ̀ nù yín alábùkù dẹ̀ ní àṣẹ ìlójútì tí màmú yẹn mú gbójú tó ń rẹjú pé ntọ́ wà nú ẹ̀sìn àwọn ló ń kà jáde nínú àdìt ẹni bá ti rí oṣù ṣáájú Sultan of Sokoto á pa ni tí wọ́n bá fi kinní kan jẹ láàrin a minute yàtọ̀ fi mí jẹ á pa ni ẹ bọ́ tẹ pààyàn ayé gbà yẹn lẹ́rù àbí nọ́ọ̀tì lẹ́rù pẹ́ wà wọ́n á pa yín tìrantìran kí ló dé gan ẹ dẹ̀ ń purọ́ mẹ́sìn àlàáfíà báwọn tó bá jẹ́ mùsùlùmí gidi bá wà kán pe ọpọlọ wọn kán bọ́ ọpọlọ wọn sọ̀rọ̀ kán pe ẹ̀yin mùsùlùmí orí mídíà kán pe yín wọlé kẹyẹ tutukutu kẹyẹ báyé jẹ kẹyẹ ṣe yánmọ̀yánmọ́ kẹyẹ ṣe rádaràda kẹyẹ ṣe orí burúkú èmi pẹ̀lú yín ọ̀rọ̀ pé mo ti ẹ̀ ń dìbọn kí abika mo ṣẹ̀ṣẹ̀ dé pẹ̀lú yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà ó dàbọ̀ ẹ bá mi sí ẹ̀kọ́ kan gbogbo wọn lára o ẹ ṣe púpọ̀. kí ló yẹ tí pásítọ̀ máa fi rí òtítọ́ tó nílé sọ torí tó wó ni kí ló yẹ tí àáfàá máa fi rí òtítọ́ tó nílé sí torí tó wó ni ẹ má yẹ ká tanra wa nǹkan tí mo sáàkù ẹ máa get point mi o mi ò ní bó ṣe lọ ṣọ́ọ̀ṣì kò dáa o I'm going to church o but don't go there because of kingdom of God or hellfire. Don't let people use those things, two things to deceive you. Tí o bá ti lọ ṣọ́ọ̀ṣì wàá wọná mo ń lọ sí ṣọ́ọ̀ṣì tó yẹ kí lè wọjọba ọ̀run orí bú ni o irọ́ náà ń fún ẹ ní ṣọ́ọ̀ṣì owó ọwọ́ ẹ̀ náà fẹ́ gbà o tó bá wùn ẹ́ láti sanwó go there go and pay kò ṣẹ̀ṣẹ̀ but don't go there because of the kingdom of God. You cannot get there because ìlànà yín kò bá ti Jésù mu. Hear me very well. Don't go to church because of kingdom of God. If you go to church because of kingdom of God, you are going to hellfire. Because ìlànà church yín kò bá ti Bíbélì mu, kò bá ti Jésù mu. Matthew chapter 6 verse 1 to 4 ni mo kà. Ẹ jẹ́ ká ka verse 5. Ẹni tẹ́ máa ń gbàdúrà, tẹ́ máa ń gbóhùn sókè, tẹ́ máa ń ní gbà pariwo tó. Ẹ jẹ́ ká gbọ́ bí Jésù sọ pé tẹ́ máa gbàdúrà. Matthew chapter 6 verse 5 says, nígbà tí wọ́n bá ń gba àdúrà má ṣe dàbí àwọn àgàbàgebè nítorí wọ́n fẹ́ àti máa dúró gbàdúrà ní sínágọ́gù àti ní ìgún ìta kí ènìyàn bá lè rí wọn. Lóòótọ́ ni mo wí fún yín o wọ́n ti gba èrè wọn náà ṣùgbọ́n ìwọ nígbà tí wọ́n bá ń gba àdúrà wọ ìyẹ̀wù rẹ lọ nígbà tí wọ́n bá ṣe ilẹ̀kùn rẹ tán gbàdúrà sí bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀ bàbá rẹ tó ríran ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ má ṣe àtúnwí asán bí àwọn kèfèrí wọ́n ṣèbí a ó torí ọ̀rọ̀ púpọ̀ gbọ́ tiwọn. Tó bá pẹ̀lú àwọn tó wà nínú ṣọ́ọ̀ṣì tó bá sọ pé Olúwa gbọ́ gbà jọ̀wọ́ agbára rẹ ṣe bàbá ṣe kèfèrí ni Bíbélì pè ẹ́ o kì í ṣe èèyàn Ọlọ́run. Ìjẹ́ ìlànà yín ìjọba tinú Bíbélì mu ká tiẹ̀ sọ wípé Bíbélì rí kò bá jọ ìlànà tó ń là sílẹ̀ nínú ẹ̀sìn kọ̀ọ̀kan ìlànà tó ń lè fi kó owó jẹ ní olè ni wọ́n ṣẹ̀. They create this thing because of money, not because of kingdom of God.
go mọ́sálásí because of alijana. Ìlànà yìí kò bá ti inú àlùkùrán mu. Ẹ jẹ́ ká wọnú àlùkùrán. Àlùkùrán rẹ o. Ẹ jẹ́ ká wọnú àlùkùrán ká lọ ka chapter kan. Èwo ni kíkà fún wọn yìí náà? Jẹ́ kí n ka àlùkùrán chapter 2. Àlùkùrán chapter 2. Ẹ jẹ́ ká ka àlùkùrán chapter 2 verse 4. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti verse 4. Ká máa kà lọ. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ fẹ́ mọ òtítọ́, tẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ àwọn àfáà olè yẹn, ẹ lọ ra àlùkùrán ní Yorùbá. Má yẹ kí anybody fi kéwú gbá a. Go and buy Quran Yorùbá. Hear the preaching. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ torí ìjọ́ tí mo kọ́kọ́ ka àlùkùrán ní àwọn àfáà sọ pé mi ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Farabalẹ̀ kó gbọ́ o. Alif. Ọlọ́run nìkan ni ó mọ ohun tí ó gbà lérò pẹ̀lú àwọn alif yìí. Àlùkùrán dùn gan o. Tírà yìí kò sí iyèméjì nínú rẹ̀ o. Ó jẹ́ ìtọ́sọ́nà fún àwọn tí ó bẹ̀rù Ọlọ́run. Àwọn tí wọ́n ní ìgbàgbọ́ nínú ohun tí ó pamọ́. Tí wọ́n sì ń gbérun dúró. Wọ́n sì ń ná nínú ohun tí a pèsè fún wọn. Verse 4. Àwọn tí wọ́n gba ohun tí a sọ̀kalẹ̀ fún ọgbọ́n àti ohun tí a sọ̀kalẹ̀ síwájú rẹ̀, which is Bible and Quran. Òun refer sí Bible. Ẹni tó gba ohun tí a sọ̀kalẹ̀ fún ọgbọ́n, which is Al-Quran, àti ohun tí a sọ̀kalẹ̀ síwájú rẹ̀, which is Bible. Wọ́n sì ní àmọ̀dájú nípa ọjọ́ ìkẹyìn. Ẹ farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ náà. Èdè tó pọ̀ yìí náà àwọn pásọ̀ ẹ̀wọ̀n Bíbélì kà. Wọ́n máa kà gábàgàbà ni. When I want to read, I read. Máa farabalẹ̀ kà ni. Ó máa clear. Àwọn wọn ní sì ń bẹ lára ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ Olúwa wọn. Àwọn wọn ní sì ni wọ́n jèrè. Verse 6. Al-Quran chapter 2 là ń kà ọ́. Surah Baqarah. Surah to Baqarah àbí kí ló ń pè é. Dájúdájú. Àwọn tí wọn kò gbàgbọ́ bákan náà ni fún wọn. Bí ó fẹ́, bí ó kìlọ̀ fún wọn, tàbí ó kìlọ̀ fún wọn, wọn kì yóò gbàgbọ́. Ọlọ́run ti fi òdìdí dí ọkàn wọn àti ìgbọ́ràn wọn. Èbìbò sì ti bo ìríran wọn. Ìyà tí ó tóbi sì ń bẹ fún wọn. Verse 8. Ẹ má dé o. Ó sì ń bẹ nínú àwọn ènìyàn tí ń wí pé àti dọ́dọ̀ yín o. Ẹ̀yin àfáà. Àti dọ́dọ̀ yín, àti débi tí kọ́kọ́rọ́ wà. Ẹ mọ ọba Solomoni ẹ kàn fi mí ṣeré ni. When I'm laughing. Àti débi tẹ́ wà, àti dé ọ̀dọ̀ yín báyẹn ẹ tẹ́tí kẹ́ gbọ́ nǹkan tí Al-Quran ní báyìí sọ. Ó sì ń bẹ nínú àwọn ẹni tí ń wí pé àwa gba Ọlọ́run gbọ́ àti ọjọ́ ìkẹyìn. Bẹ́ẹ̀ ni wọn kì í sọ onígbàgbọ́ rárá. Al-Quran ní báyé yín jẹ́ níbi ó tú àṣírí yín o. Ó tẹ̀síwájú o. Wọ́n ń tan Ọlọ́run jẹ àti àwọn tí wọ́n gbàgbọ́. Wọn kò sì lè tan ẹnikẹ́ni jẹ bí kò ṣe orí ara wọn. Ṣùgbọ́n wọn kò mọ̀.
ẹ rí bí àlùkùránì ṣe ń dùn létí. ẹ ń fi kéwú tàn àwọn ènìyàn jẹ. Wáàsí tó yẹ kẹ́ ṣe fún wọn ní èdè Yorùbá tó yẹ kán gbọ́, ẹ ń fi kéwú purọ́ fún wọn. ẹ ń rò wípé ẹ ń tan Ọlọ́run jẹ àti àwọn tó gbàgbọ́ yẹn, ṣùgbọ́n láì mọ̀ pé orí ara yín lẹ́ ń tàn jẹ. Verse 10. Àrùn bẹ nínú ọkàn wọn, nítorí náà Ọlọ́run ṣe àlékún àrùn náà fún wọn. Ìyà elérò bẹ fún wọn nítorí pé wọ́n ti purọ́. Ẹ̀yin àfáà ẹ máa jìyà nínú iná. Ṣé ẹ rí bá àlùkùránì ṣe ń dùn? Tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe ń kà fáwọn ọmọ lékéwú lélẹ́yìí, ẹ rí wípé wọ́n máa mọ nǹkan tó ń gbàgbọ́, wọ́n máa mọ nǹkan tó ń gbàgbọ́. Go and buy Quran Yorùbá, a sì ń kà lọ ní o, àti débi kókó kọ́kọ́rọ́ là ń kà lọ yìí o. Nígbà tí a bá sì wí fún wọn pé ẹ má ṣe ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ gẹ́gẹ́ bí MS bàbá ṣe sọ fún yín, wọ́n á wí pé àwa jẹ́ alátúnṣe. Àlùkùránì parí iṣẹ́. Gẹ́gẹ́ bí àwọn MS bàbá ṣe sọ fún yín pé ìbàjẹ́ yín pọ̀, rọ́bìṣì rádaràdá pọ̀ nínú ayé yín. Nígbà tí a bá wí fún wọn pé ẹ má ṣe ìbàjẹ́ lórí ilẹ̀, wọ́n á wí pé àwa jẹ́ alátúnṣe ni. Verse 12. Ẹ kíyèsí, dájúdájú àwọn gangan lòbìlẹ̀ jẹ́, ṣùgbọ́n wọn kò mọ̀. Tó bá gbé wọn wá sókè sí, wọ́n sọ wípé torí wípé kì í ṣe aráàbẹ̀ mo fi ń kà á, kò correct wọn tó máa dáadáa. Verse 13. Nígbà tí a bá sì wí fún wọn pé ẹ gbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ń gbàgbọ́, wọ́n á wí pé ṣé kí àwa gbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn òmùgọ̀ ti ń gbàgbọ́ ni? Àlùkùránì ní mà do. Ẹ kíyèsí, dájúdájú àwọn gan ni òmùgọ̀, ṣùgbọ́n wọn kò mọ̀. Ẹ jẹ́ ká dúró díẹ̀ níbí yìí. Báwo ìwọ tó jẹ́ mùsùlùmí òdodo, nígbà tó ń gbọ́ bá ṣe ń kà yẹn, ṣé kò wọ ẹ létí? O rí pé Àlùkùránì yẹn dùn lọ? Báwo ni bá ṣe dùn tó kí àwọn àfáà máa kọ́ yín báyìí? Máa ń sálábàlà kàṣà porokoto ṣáṣáṣá ṣùṣùrùkú tútù pàpàrà kátátátá, tàná bá wí Yorùbá ni o. Àmín. Ó sì ń bẹ nínú àwọn ènìyàn tí ń wí pé àwa gbàgbọ́ àti ọjọ́ ìkẹyìn, bẹ́ẹ̀ ni wọn kò ń so nígbàgbọ́. Àmín. Àrùn bẹ nínú ọkàn wọn, nítorí Ọlọ́run ṣe àlékún àrùn náà fún wọn. Ìyà elérò ń bẹ fún wọn. Àmín. Tó bára jọ. Bá ṣe ń sọ yìí báyìí, àti ń takò yín nìyẹn o, àbí? Bẹ́ẹ̀ sì máa rí sí nìyẹn. Àti ń ba ẹ̀sìn yín jẹ́. Bẹ́ẹ̀ sì máa rí sí nìyẹn. Torí pé orí yín fọ́. Torí tí ìkan tẹ́ ẹ fẹ́ jẹ, ẹ ń ba ayé billions of people jẹ́. Ẹ mọ̀ àwọn èèyàn tó ti padà nù, tó ti kú dànù. Torí tí ìkan tó nítumọ̀. Torí tí ìkan tó yé wọn. Bíbélì wa kọ lẹ́tà. Ó ní àwọn ènìyàn mi ń ṣègbé torí wọn ò ní mọ̀. Àfáà mélòó ló lè kàwé bí mo ṣe kà yìí? Kìrìsìtẹ́nì mélòó ló lè ka Bíbélì bí mo ṣe kà yìí? Ṣé ní ọmọ rọ́ọ̀sì ka Bíbélì? Ká! No. Wàá farabalẹ̀ ni. When you want to read Bible, when you want to understand Bible, you will calm down. Kì í ṣe wárò wóró tó ń wí lórí íńtánẹ́ẹ̀tì wọ̀nyí. Ẹ máa pariwo bí ajá. Ẹ máa jiyàn, ẹ máa argue. No! You can read it by yourself and get the reality, man. Kó tó di pé mi lọ wẹgbẹ́ awo ẹrù pé mi mọ̀ nǹkan tí wọ́n ń ṣe ni. Arabic máa ń wá láti take over ilẹ̀ ni. Target wọn nìyẹn. So wọ́n á change orúkọ yín. Wọ́n á gba èdè tẹ́ ń sọ lẹ́nu yín.
tí wọ́n bá dẹ̀ ti gba identity ṣe mọ̀ identity gangan ló ń jẹ́ èèyàn tí wọ́n bá ti gba identity yín wọ́n ti gbà yín nìyẹn. ok sir ẹ jẹ́ kí n wọnú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn. Okay. Now àwa ọmọ Yorùbá Yeah. we have big problem wo la ní ni wípé ìjà la máa ń jà a ò lọ́pọlọ. ẹ má béèrè pé lọ́nà wo. Ọba. ẹ má béèrè lọ́wọ́ mi pé lọ́nà wo. Lọ́nà wo ọba. Àṣírí kan wà nínú Bíbélì àti Quran. Okay. Àwọn òyìnbó wọ́n wá kọ́ ṣọ́ọ̀ṣì sílùú yín. Wọ́n pè ní Methodist Church, Methodist School. Ẹ máa kọ́ èdè òyìnbó ní school yẹn. Ẹ dẹ̀ máa lọ sí church. Ibi tó ń gbà wọlé ṣe yín wá lára nìyẹn. So pẹ̀lú Bíbélì, a bẹ̀rẹ̀ sí ka Bíbélì. So nǹkan yẹn làwọn Árábù rí. Wípé àwọn Árábù ti jẹ lọ. Wọ́n wá wọnú Bíbélì. Wọ́n wá mú story ẹ̀ ẹni tó ń pè ní Jésù àwọn pè ní Isa. Wọ́n járànkẹ́ wálẹ̀. Yes, wọ́n járànkẹ́ wálẹ̀ wọ́n ní kò kí ń ṣe ọmọ Ọlọ́run òjíṣẹ́ ni. Wọ́n wá gbé Muhammadu tí ń ṣe ọmọ ìlú títí wọn. Wọ́n ní òun òjíṣẹ́ tí Ọlọ́run máa ń yìn lógo. Òun òjíṣẹ́ tí Ọlọ́run rán sí gbogbo ayé. Ọpọlọ ní 36 ni. Wọ́n wá introduce Al-Quran sí ayé wípé èdè tó mọ́jù láyé èdè Lárúbáwá ni. Now ìwọ tó bá fẹ́ wá ṣe ẹ̀sìn Mùsùlùmí o gbọ́dọ̀ wá kọ́ èdè Lárúbáwá. O gbọ́dọ̀ máa kírun lédè Lárúbáwá because wọ́n mọ̀ pé tó bá gbà fún yín pé kẹ́ máa kírun lédè ìlú yín wọn ò ní lè ráyè wọ̀ yín lára. Ẹ gbọ́dọ̀ máa wàṣọ bíi Lárúbáwá, ẹ gbọ́dọ̀ máa dress bíi Lárúbáwá, gbogbo ìwà Lárúbáwá gbọ́dọ̀ wà nínú ẹ̀. So now nǹkan tí àwọn fẹ́ lò tẹ́lẹ̀ ní underground. Tẹ́ bá ṣàkíyèsí nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ kí ni ẹ kò sí ogun tó pọ̀ torí wípé àwọn ènìyàn ń kó jẹ. Nígbà táwọn òyìnbó máa wá kò sí ogun tó ń bọ̀ nítorí pé gentle náà fi wọlé káwọn Kristẹni yẹn. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé ọká ti ń fọ́ àwọn ènìyàn ti ń lajú ló ṣe sọ́dìjà tó bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wípé either you do Muslim or they kill you. So now ìgbà tẹ́tí wá rí gbogbo strategy yìí nǹkan tí mo sọ fún MMC bàbá lánàá nìyẹn wípé ìgbà tẹ́tí wá rí gbogbo strategy yìí now ẹni fẹ́ máa bà nǹkan tó wà náà Al-Quran jẹ́. Kí ni ẹ̀yin introduce fún ayé tẹ́yin náà lè fi gbà wọ́n lọ́wọ́ tẹ́ lè fi gbà wọ́n ọmọ yín padà kí lẹ fún wọn. Ifá yìí mélòó nínú yín ló mọ̀ lámọ̀dájú. Odù Ifá mélòó ló wà ní ilẹ̀ Yorùbá tẹ́ introduce fún ayé tẹ́ fẹ́ tà fún ayé tí àwọn náà máa rí ẹwà tó wà nílẹ̀ Yorùbá. Nǹkan tó yẹ kán gbèsè nìyẹn. Kì í ṣe Muhammadu jí pátá, Muhammadu jí màlúù, Muhammadu kínní, Muhammadu di popular. Kò sí anybody tó lè kó wọlé mọ́. Now iṣẹ́ tó kàn fún àwọn ọmọ Yorùbá tó ń bá fẹ́ kán kó wa lẹ́rú. Òun ni wípé we need to promote Odù Ifá first. Kí ló wà nínú Odù Ifá? Kí ni Èjì Ogbè sọ? Báwo lè Èjì Ogbè ṣe wá? Kí ni àwọn èèyàn mọ̀ nípa Èjì Ogbè? Kí ló ṣẹlẹ̀ nínú ayé Èjì Ogbè? Ṣebí ìwáàsí làwọn àfáà ṣe fún wa tá fi di Mùsùlùmí. Ṣebí wáàsí làwọn Kristẹni ṣe fún wa. Ṣebí wáàsí làwọn Kristẹni ṣe fún wa tá fi di Kristẹni tá fi ń believe wípé Jésù kan wà níbì kan. So now ìwà ẹ̀sùn wo làwa oníṣẹ̀ṣe ṣe fún ayé? Ìwà ẹ̀sùn wo ni àṣà àti ìṣe wa ń ṣe fún ayé? Speed wá sẹ́kọ̀ọ́ ẹ lọ ń tọrọ owó wọ́n lọ sí Benin wọ́n ń gbé òrìṣà wọn jáde fún wọn. Nísìnyí nǹkan tó mú lọ ní Áfíríkà ní ọ̀dọ̀ wa tiwa ní Nàìjíríà nísìnyí wípé oníbàárà ni wá. Ṣùgbọ́n ní Benin they have a good tradition láti bẹ̀ wọ́n lè jẹ lọ. So what are we giving people? So èmi ò bú Mùsùlùmí mi ò dẹ̀ bú Kristẹni. Ọgbọ́n ni wọ́n fi gbà yín Methodist school, Methodist church. Nígbà táwọn Mùsùlùmí máa dé wọ́n dá ilé kéwú àti mọ́sálásí
tó bá ti ń lọ sí mọ́sálásí àmọ́ wa máa lọ kọ́ ìkéwú wọ́n modernize ẹ̀. Now ilé odù Ifádà mélòó mo gbọ́ ìpolówó ẹ̀ pé ìwọ tó bá fẹ́ kọ́ odù Ifá o máa bọ̀ níbi kan báyìí o máa ṣe kan ní kan báyìí o níbo lẹ kó sí. Where is your promotion about Yoruba? So gbogbo ẹjọ́ rádaràdá tá ń rò yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀. The solution for us tẹ́ ẹ bá fẹ́ kó wa lẹ́rú ó ní pé káwa náà gbé ọpọlọ wa kalẹ̀. Irọ́ wo làwa náà lè pa torí gbogbo àjọ ń parọ́ ni. Ọ̀rúnmìlà kankan ọ̀rọ̀ wá látọ̀run, ẹ má jẹ́ ká máa tanra wa. Ọbàtálá kankan ọ̀rọ̀ wá látọ̀run. Gbogbo àwọn ìtàn forging tí ẹ forge sílẹ̀ táwọn òyìnbó bá lọ́wọ́ yín òun náà fi lọ kọ bíbélì jáde. Nígbà tó máa kọ́ gbé bíbélì kalẹ̀ ìṣẹ̀ṣe náà fi gbé kalẹ̀. Ẹ lọ rú ẹrọ ẹbọ sísun, ẹrọ ẹbọ mímu, ẹrọ ẹbọ ẹ̀ṣẹ̀, ẹ fún ẹ̀jẹ̀ sórí pẹpẹ. Nígbà tó ń wá wo pé kinní yìí náà ó sì bá tàwọn tó léṣẹ̀ṣe yìí jọ, báwo la ṣe lè confuse àwọn ènìyàn? Ok, ẹ jẹ́ ká sọ pé kò ṣẹbọ mọ́, tó bá ti gba Jésù ní Olúwa tó lùgbàlà rẹ ó ti wọjọba ọ̀run, ó ti yè. Wọ́n modernize nǹkan tó bí New Testament nìyẹn. So now irọ́ wo náà làwa Yorùbá lè pa tá a máa pọ́n bí ewé bí àwọn mùsùlùmí ṣe ń jà fún Muhammadu tó mọ̀ wípé irọ́ kúnrọ́ pa irọ́ jìbìtì náà kàn síbẹ̀ tí gbogbo wọn dẹ̀ fẹ́ jà tó fẹ́ para wọn. Irọ́ wo náà àwa náà lè pátá lè tà fún ayé tí a máa dúró ti kí ni pé reality ní sẹ́ẹ̀. Ìyẹn la máa lè fi gba àwọn ọmọ wa padà. Gbogbo ìjà tí a ń jà yìí they will see us as a hooligans. They will see us as a person that is don't have tí ò lẹ́kọ̀ọ́. Wọn ò ní rí wa gẹ́gẹ́ bí pé à ń jà fún kan gidi. Tí anybody ò bá farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ woman yẹn, ó máa rí woman yẹn ní ẹni tó ní respect. Torí wípé àwa tó jẹ́ wípé a máa ń farabalẹ̀ gbọ́rọ̀ ènìyàn ló bá ta fẹ́ ráyè gbọ́. Ayé ò ní fẹ́ gbọ́. Nǹkan tó introduce fún ayé tó jẹ́ value. Ibi tá ti kọ́kọ́ ní problem pa òun lọ́rọ̀ odù Ifá. Nǹkan tí gbogbo wọn fi mú wa lé ní gbọ́n òun ni Bíbélì àti Quran. Tẹ́ bá ka àwọn Bíbélì kan wà láìtàláì ẹ lè lọ kó gbogbo òrìṣà bàbá yín kẹ́ lọ́jọ́ dànù. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.